ọpẹ́ pàtàkì fọ́ba Olódùmarè tó tún jẹ́ àpàdé lónìí. A tún ti dé sórí ètò Ṣọ́wọ́nyá. Ẹ̀yin èèyàn wa tẹ́ wà nílé, ẹ jẹ́ ká kọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó jẹ́ ká rí ọdún 2018 kẹ̀rẹ̀kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ àmóṣù kìíní jẹ, kẹ̀rẹ̀kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ àmóṣù kejì jẹ, kẹ̀rẹ̀kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ẹ̀yin kọ́ yèmí kọ́ yìí oṣù kẹta la tún mẹ́nu lé. Ọpẹ́ ló yẹ Jésù Kristi, ọpẹ́ ló yẹ bàbá, ọpẹ́ ló yẹ Olódùmarè. Màmá ní ọba Ìdùmarè tó jí ṣaráyé láàánú, òun lolúwa ọba tí ń jẹ́ èmi ni, òun lọ́ba tó gbani, atóolani, atópani, ọba tó jọba kárí ayé gbogbo, ọba tó ti mọ̀nà débi tẹ́nìkan ò mọ̀ rí, ọba tí gbogbo eékún wọlé ẹ̀sìn. Kábíyèsí alágbára ńlá bàbá, mo yàn ọ́ jẹ́ o bàbá. Ẹ̀yin èèyàn wa, mélòó ni wọ́n rò, mélòó ni wọ́n sọ. Oṣù kejì àmújẹ, oṣù kẹta la tún dé yìí. Ẹ̀jẹ̀ agbọ́rin náà. Látúgbà wọlé lónìí lórí ètò wa, ètò yín Ṣọ́wọ́nyá, kàn sí yín láti Dayọ̀ Agbọ́lá rédíò TV. Àwọn èèyàn pàtàkì wọ́n tún ti ń pàdé wa lórí ètò. Ṣé báwa lá máa wá, ẹ̀yin lẹ́ máa bá. Wọ́n ní tí n bá bojú wẹ̀yìn tí mo rẹ́ni mi, èèyàn láṣọ mi. Tẹ́ ẹ̀ bá wà kò sóhun tá a lè ṣe. Ṣèbẹ́ ilẹ̀ ń tì wá lẹ́yìn Ọlọ́run. Mo dúpẹ́ ọpẹ́ pàtàkì lọ́wọ́ Bánkọ́lé Paul Olúfẹ́mi. Ẹ ṣeun tí ẹ jọ ìwà, ẹ káàbọ̀ sórí ètò Àkẹ́jù Dáre. Ẹ ṣeun, ẹ kú ojoojúmọ́. Ọlọ́run máa bùkún yín. Adéwálé Ọlọ́lá, ọ̀rẹ́ mi tó lọ́jọ́ ìbínú oṣù yìí, mo rántí. Àníkù òpó ọmọ, àrùn ní ọgbẹ́ṣe, ayọ̀ láti lò lóko ayé wa. Ìgbàlẹ̀ wa sọ wá bó lára. Ìyàwó ńkọ́, ẹ pẹ̀lẹ́. Tóyìn Anthony, ẹ ṣeun tẹ́ ẹ jọ ìwà, àdúpẹ́. Ẹni pàtàkì Aṣíwájú Adéwálé Àróbíẹ̀kẹ́, ọkọ Linda. Àróbíẹ̀kẹ́ kan, Bọ́tímọ̀ kan, ẹ mọ̀ ṣeun tẹ́ ẹ jọ ìwà lónìí. Bóò ni happy new month, ẹ kú ojú tuntun. Ìyá ńkọ́, àwọn ọmọ ńkọ́, lọ́ọ̀bù ńkọ́, favour ńkọ́, peace ńkọ́, gbogbo ẹ̀ ńkọ́. Ẹ ṣe Sarah Simon,
ẹ káàbọ̀ sórí ètò àdúpẹ́. Charlie Adé orúkọ yẹn kọjá bìkáfù. Charlie Adé ẹ ṣeun ẹjọ́ ìwà. Prayer Sharif ẹ kú ojoojúmọ́ ẹ káàbọ̀ lórí ètò. Bukky Raji àrẹ̀kọ̀kẹ́ àfẹ́sẹ̀sì yìí o àlìfojú panírẹ́ ẹ káàbọ̀. Òpómúléró ọmọ Yorùbá Òpómúléró ọmọ Yorùbá the pillar ẹ mọ̀mọ́ kú àbọ̀ sórí ètò ṣàlàáfíà lẹ́wà. Johnson Àjàlá ẹ kú àbọ̀ sórí ètò. Adéyanjú Ọlárẹ̀wájú Túndé orí yín o mo rẹ̀kọ̀kẹ́ àfẹ́sẹ̀sì yìí ẹ ṣe ẹ káàbọ̀. Tinúkẹ́ Ọlátúnjí ìyá òní decoration ìyá òní MC ẹ mọ̀mọ́ káàbọ̀ sórí ètò àtúkọ̀ṣù tó kọjá jẹ amúkiri jẹ amúkejì jẹ ìkẹta àtúkẹsẹ̀ léyìí àsànwásówó àsànwásọmọ àsànwásálàáfíà àsànwásàkúbálẹ̀ ọ̀rọ̀ Dixon too much money alẹ̀ pẹ̀pẹ̀ ṣáàfíà ló wà ẹ kú mú nǹkan jẹ àkú ọdún tuntun àbí àkú oṣù tuntun ni welcome to the show ṣọwọ́ ń yálé tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ẹ máa gbádùn wa lọ olúwa ló ń ṣe blessing fún wa bóyá. I'm balling for two. Nobody's doing better but you. Say I'm balling for two. And nobody's doing better but you. With the bad position, that's the bad producer. You already know, you already show. Africa woman no agree. If you got a woman, Africa woman no bínú sí mi mo ní kí n sáré gbé àwọn orúkọ yẹn lẹ̀ ní kí n má gbàgbé ẹ̀ bọ́ báwo yẹn ṣe ń wọlé ló ń lọ ẹ káàbọ̀ sórí ètò Johnson Àjàlá ẹ kú àbọ̀ sórí ètò Adéyanjú Ọlárẹ̀wájú Túndé àrẹ̀kọ̀kẹ́ àfẹ́sẹ̀sì yìí o ẹ kú àbọ̀. Tinúkẹ́ Ọlátúnjí mo rò pé mo ti kí yín lẹ́ẹ̀kan ẹ kú àbọ̀ kí kú ọdún náà. Dixon too much money alẹ̀ pẹ̀pẹ̀ òkú àbọ̀. Ọládẹ́yìndé orí òkè ẹ mọ̀ kú ògbó gbà gbogbo ẹ kú ojoojúmọ́ ẹ ṣeun God bless you. Elizabeth Bala ìmàmá o Elizabeth Bala ẹ màmá ṣe ojú ẹjọ́ ìwà àwọn gẹ̀ẹ́sì kọ́ àti bọ́bọ̀ ẹ ṣeun God bless you ẹ kú oṣù tuntun. Janet Fọláṣayọ̀ Ayẹni òyìnbó olórin láti Nàìjíríà àwọn ìyá olórin nìyẹn o láti Nàìjíríà ẹ ṣeun mo mọ̀ pé ó gbọ́wọ́ ọwọ́ ètò wa yóò wọ Nàìjíríà náà ń wọ everywhere ẹ ṣeun tí a tún jẹ́ ìwà lónìí God bless you. Ògúnṣọlá Lárẹ̀wájú ẹ kú àbọ̀ sórí ètò ṣọwọ́ yálé ètò tó ń lọ lọ́wọ́ Ọlábọ̀dé Òṣínúbi ẹ tún ṣeun o ẹ tún ti jẹ́ ìwà lónìí God bless you àgbàdo ara wa tó I will take you out.
ṣeun tí ẹjọ́ ìwà o Abraham Ògúnmọ́lá ẹ ṣe àdúpẹ́ Yẹmisí Olúfádé ẹ màmá ṣeun wọ́n gbàlù lẹ́nu àwọn ọmọ yìí wọ́n gbé fóbe àti ètò tí ń lọ náà nù kó máa lọ bẹ́ẹ̀. ẹni tọ́dún bá ti bá láyé dandan ni kó máa dúpẹ́. I appreciate all of you. I can see you. Hey, Kingsley Obie Amadi, my good friend from Destiny. Hey, how's work? How's life? How's everything? Ọmọ Igbo, how your Ojuju Calabar? Hey, welcome to the show. Sodiq Taiwo, ẹ mọ̀mọ́ káàbọ̀. I can recognize you. I see you. Welcome to the show. Sisi Ewatomi Adek, welcome to the show. Hey, Adeniyi Adeleke, I welcome you to the show. Welcome to the show. TK Akin, yes, you are welcome to the show. Yemisi Olufade, I welcome you to the show. Welcome. Abraham Ògúnmọ́lá, hey, welcome again. Ẹ káàbọ̀ sórí ètò. Ṣáàfíà láwà. Ẹni tọ́dún bá ti bá láyé kó máa dúpẹ́ ni. Oṣù tuntun òun la tún gbọ́ ọdún ẹ̀ yìí. Ọdún nìyẹn o. Ọ̀pọ̀ lájọ ṣàná tí wọn ò wọ òní. Ọ̀pọ̀ lájọ ṣèkẹta wọn ò wọ àná. Ọ̀pọ̀ gan lẹ́nu àárọ̀ yìí wọ́n ti sọ ẹ̀mí nù. Ṣùgbọ́n Olúwa jẹ́ kí gbogbo wa kójú wa pé ìbáwọ̀ la tún wo Facebook yìí. Àwọn la tún bọ́ra wá sọ̀rọ̀ yìí. Ee, Olúwa fún wa lójú a fi rí náà. Ó fún wa létí a fi ń gbọ́ràn. Ó fún wa lẹ́nu a fi ń sọ̀rọ̀ a fi ń jẹun. Kí ló dé táwọn ní dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run? Bàbá ó ṣeun o. Ọpẹ́ nìre. Ẹni tọ́dún bá bá láyé kó máa dúpẹ́. Oṣù tuntun ló tún bá wà yìí, ọpẹ́ ló yẹ wá, ìyìn ló yẹ wá. Àná mo mú ìtàn kan wá. Ẹ̀yin tẹ́ ẹ̀ bá bá a sí lórí ètò lánàá, ẹ lọ sórí YouTube, ẹ tẹ Dayọ̀ Agbọ́lá síbẹ̀, ètò àná wà ń bẹ̀ ní rẹpẹtẹ. Tàbí kẹ́ ẹ lọ sórí application wa kẹ́ ẹ wo podcast yẹn, ẹ máa rí ètò àná ó wà bẹ́ẹ̀. Kẹ́ ẹ gbọ́ Túndé Àyànyẹmí, ẹ káàbọ̀ sórí ètò. Mo kúkú rí yín, ẹ ṣeun, ẹ ń gbádùn wa, ẹ ṣeun, God bless you. Káàbọ̀ sórí ètò. Arábìnrin Ruth Ọládé Adéjùmọ̀, àwọn náà ń ta pọ̀nmọ́, àwọn náà ń tẹja gbígbẹ, àwọn náà ń tarú, àwọn náà ń tẹdé.
èyíkéyìí tẹ́ bá fẹ́ ń bẹ̀ ẹ wá rí wọn ẹ kàn sí wa lẹ́yìn ètò bàbá ètò àbí bàbá ètò Ṣọwọ́nyá lẹ́tọ̀ ètò ní Ṣọwọ́nyá ẹ káàbọ̀ sórí ètò ẹbí nílò ọ̀bẹ́yẹn rèé o. Ọláwùmí tẹ́wọ́ gbadé ẹ ṣeun ẹ tún ti jọ́ ìwà lónìí akúdúpẹ́ àrò fáyọ̀mọ́ kí aṣọpẹ́ ló kù àdúpẹ́ lọ́wọ́ yín ẹjọ́ ìwà lánàá náà àdúpẹ́ God bless you. Àwọn èèyàn pàdé wa lórí ètò ètò Kadijat Abdulkareem ẹ káàbọ̀ sórí ètò wa o. Ṣọwọ́nyá lẹ́tọ̀ ètò ní Ṣọwọ́nyá ẹ kú àbọ̀ sórí ètò. Ẹ jọ̀ọ́ bẹ́ẹ̀ bá ṣe ń wo orí ètò ẹ máa bá wa share ẹ̀ fún àwọn èèyàn yín ẹ bá wa share ẹ̀ lórí péèjì yín ọ̀dà tá ẹ fi lè gbà wá ràn wá lọ́wọ́ nìyẹn. Ẹ share ẹ̀ lórí péèjì yín ẹ jẹ́ káwọn àwọn èèyàn yín náà kí wọ́n rí káwọn náà lè join wa ẹ ṣe ẹ bá a máa share ẹ̀ ẹ káàbọ̀. Hajia Tawakalitu Yekin ọmọ wọn lọ́yọ̀ Aláàfin òjò pàṣẹkẹrẹ ọmọ Àtìbà ẹ mọ̀mọ́ káàbọ̀ sórí ètò àtúkù oṣù tuntun o happy new month ẹ ṣeun tí ẹ jọ ẹ wá bẹ́ẹ̀ ṣe wọlé yẹn ẹ máa bá wa share ẹ tẹ share button ẹ jẹ́ káwọn fans yín náà kí wọ́n rí ẹ ṣe Olúṣẹ́gun Ògúnṣọlá ẹ mọ̀mọ́ káàbọ̀ sórí ètò bàbá wa ọlọ́kọ̀ọ́lẹ̀ ẹ̀tẹ́ fẹ́ ra mọ́tò ẹ̀rọ Olúṣẹ́gun Ògúnṣọlá rí mi lẹ́yìn ètò Ọlásùnkànmí Àríyìnbí àmọ́ kí yín káàbọ̀ ẹ káàbọ̀ sórí ètò wa Ṣọwọ́nyá ẹ jọ̀ọ́ bẹ́ẹ̀ ṣe ń wọlé everybody ẹ máa bá wa share ẹ máa share lórí péjì yín ẹ jẹ́ káwọn èèyàn kó máa rí ẹ jọ̀ọ́ oore tẹ́ lè gbà ṣe fún wa nìyẹn bójú ọmọ kékeré ló lówó ẹ jẹ́ àpọ́nlé ṣùgbọ́n kó mọ̀ ṣe àṣejù. Ọ̀dọ́mọdé olówó tó bẹ̀rẹ̀ sí ní ráyé fín olólọ yìí ó dùn mí pé kò ní pẹ́ parí ẹ̀ẹ́dẹ́ ẹ̀ṣẹ̀ ń wọlé ẹ kú àbọ̀ sórí ètò ẹ kú oṣù tuntun oṣù máàcì nínú oṣù march a máa march forward ni yes.
Amaka Doris. Amaka Doris, I can see you. I recognize your presence. Welcome to the show. This is Shawanya live from Dayo Agbola Radio TV. Yes, how are you doing? Welcome to the show. Ẹ kú àbọ̀. Ọ̀dọ́mọdé olówó rọra ṣe díẹ̀díẹ̀ ibi tá à ń lọ lónìí kọ́ nìyẹn oṣù March la wà àfẹ́má March wọ̀dù ni ẹjẹ́ tó tẹ̀léra wa bumper to bumper gbẹ́mú tẹ̀lé mi kí n gbẹ́mú tẹ̀lé ọ ká máa March lọ níwájú let's go bumper to bumper. Adámọ̀lẹ́kùn Káyọ̀dé Joseph mo rí yín o ẹ káàbọ̀ sórí ètò orí ètò náà la wà aṣọ wọ́n yá a kú oṣù tuntun yìí ọjọ́ kìíní nínú oṣù kẹta ọdún 2018 àdún ti ń gun àkàsọ̀ kẹta lọ ọba ajé agun èkejìlá já àjọmọ́ àdún 2019 lágbára Ọlọ́run ẹ jọ̀ọ́ bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ máa bá wa share ẹ̀ lórí péjì yín ẹ share ẹ̀ live ẹ kàn tẹ share button gbà yín ní 2 seconds ẹ bá wa tẹ̀ ẹ́ kẹ́ share ẹ̀ we are following ourselves bumper to bumper. Ká tó mọ ọmú champagne lọ àní ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ó jẹ́ ká lóṣù kìíní já á ló èkejì já oṣù kẹta la tún mẹ́nu léyìí jẹ́ ká lọ kí ló dúró dé jẹ́ ká lọ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bẹ́ẹ̀rù bá mọ núrò ni ó yẹ kó dúpẹ́ ọmọ gan bá mọ núrò á dúpẹ́ ẹrú nìkan kọ́ rọmọ ni wá follow me ẹ̀jẹ̀ lọ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run èyí ló jẹ́ kí n sọ wípé bẹ́ẹ̀rù bá mọ núrò ó yẹ kó dúpẹ́. Mo wẹ̀yìn wò mo rẹ́ni mi Lukman Animashaun ọkùnrin jọ́gọ́lọ́ bí ẹ ti kú náà pa ni owó ń bẹ lọ́wọ́ ẹ̀ ní nǹkan ọ̀dọ́mọdé olówó Lukman Animashaun the only internet man ní gbogbo Amẹ́ríkà òun nìkan ni ìwọ tí internet ilé ìwà ti ṣiṣẹ́ ìwọ pé Lukman Animashaun ṣáàfíà ni ẹ káàbọ̀ sórí ètò Ṣọ́wọ́nyá lẹ́tọ̀ àdúpẹ́ tẹjọ́ ẹ̀ wá bẹ́ẹ̀ ṣe wọlé yẹn ẹ tẹ share button under kìíní yín ẹ bá tẹ share button kẹ ẹ bá wa share ẹ Ẹniọlá Akínláyọ̀ ẹ káàbọ̀ sórí ètò bàbá Àgbọ́lá ọkọ bíi pé mo rí ẹ o I can see you à ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni o pé a tún ti mọ́ṣù tuntun bàbá o ṣe.
mo ní tẹ́ ẹ bá ti ń wọlé ẹ máa bá wa tẹ ṣíà ẹ máa bá wa ṣíà ẹ ṣíà ẹ káwọn ọ̀rẹ́ yín rí káwọn náà lè wọlé àfáwọn èèyàn lórí ètò yìí ẹ ṣé. Ayéfẹ́lẹ́ ló ń bọ́ lọ́wọ́ ó ní bẹ́rù bá mọ núrò àmọ̀pẹ́ dá bàbá mo ráàánú gbà ẹ mọ̀mọ́ káàbọ̀ sórí ètò èmi náà ráàánú gbà o bàbá mo ráàánú gbà èmi ọmọ mo ráàánú gbà ẹ káàbọ̀ sórí ètò a kú oṣù tuntun o oṣù yìí oṣù ayọ̀ ló máa jẹ́ fún wa ẹ jọ̀wọ́ ẹ bá tẹ share button lábẹ́ kíní yẹn kẹ́ bá share ẹ̀ fáwọn èèyàn yín kọ́ lè join wa ẹ káàbọ̀ sórí ètò God bless you sir. wọ́n ní kéde mú ẹjẹ́ máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ipòkípò tá a bá wà a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. lóòrọ̀ yìí ìtàn ìṣítí tá a máa mú wá ìtàn eléyìí tó la tọbọgí ó fa láǹtà dání. aago kan kọjá ìṣẹ́jú 22 látọ̀dọ̀ wa ń bí ní Maryland làwa wà o ìṣẹ́jú 22 láago kan kọjá ẹ̀yin ti Nàìjíríà aago 7 ó kọjá ìṣẹ́jú 22 ní tọ̀dọ̀ yín o. àwọn ará UK wálé ọ̀rẹ́ mi ará UK aago 6 ó kọjá ìṣẹ́jú 22 ní lọ́dọ̀ ẹ̀ mo mọ̀ bẹ́ẹ̀ I can see it. ní Texas ńlẹ̀ ń bẹ̀rùn lẹ́yìn wa ń bẹ̀rùn aago 12 tí wọn ó yẹ kọjá ìṣẹ́jú 22 ni. Timothy Káyọ̀dé Ajíbóyè ẹ káàbọ̀ sórí ètò. òjíṣẹ́ Ọlọ́run pàtàkì olùṣọ́ àgùntàn Dáre Akíngbadé ọkọ Tèmítọ́pẹ́ Babátolú ẹ káàbọ̀ sórí ètò. ṣáàfíà lẹ́wà a kú oṣù tuntun yìí o Newmont látún ti mú ẹ jẹ́ ká máa jẹ ìgbádùn Ayéfẹ́lẹ́ ìlọ́nà. agbára Ọlọ́run lọ́wọ́ oṣù tuntun tá a mú gbogbo ẹ̀yin tẹ́ ń retí ọmọ tẹ́ ń retí ohun ìní inú Ọlọ́run Ọlọ́run yóò pèsè ẹ̀ fún yín sákùnù láì yẹ̀bà wọ́n ní mo speak in tongues ẹ̀mí gùn mí ni olùṣọ́ àgùntàn ẹ̀mí gùn mí mo prophesy lágbára Ọlọ́run ọlẹ̀ ayọ̀ yóò sọ nínú yín nínú oṣù yìí gbogbo oore tẹ́ ẹ ti ń wá lọ́dọ̀ Ọlọ́run ẹ máa rí gbà. Ayéfẹ́lẹ́ ló ń sọ báyìí ẹ máa gbọ́. Olúwa tó dá síra lóhùn lọ́jọ́
ẹnjíníà Ayọ̀dèjì Emmanuel láti Ìbàdàn ẹ mọ̀mọ́ káàbọ̀ sórí ètò Ìbàdàn bẹ̀rùn máìlì méje síbí ni bí wọ́n bá ti wọnú drone báyìí tó wá ti kó sínú drone àárín 5 minutes ó ti dé Ìbàdàn bẹ̀tọ̀ òyìnbó wá ṣayé ẹ̀dẹ̀rọ̀ lọ́wọ́ lẹ̀ ń wò mí láti Ìbàdàn technology kọjá be careful ẹnjíníà Ayọ̀dèjì láti Ìbàdàn ẹ káàbọ̀ sórí ètò ṣàléwá ńkọ́ ẹ kú iṣẹ́ òní ṣọwọ́ yá. Ẹ jọ̀wọ́ bẹ́ẹ̀ ṣe ń dé orí ètò ẹ máa bá wa share ẹ̀ nǹkan mo rọ̀ wá nìyẹn jọ̀ọ́ ẹ máa share ẹ̀ jẹ́ káwọn èèyàn yòókù kan jọ yín tó máa ti jọ yín wọ́n máa rí wa. Aládé Olúwaṣeun ẹ mọ̀mọ́ káàbọ̀ sórí ètò ẹ kú ojoojúmọ́ ẹ ṣé àdúgbò oṣù tuntun o ẹ káàbọ̀ sórí ètò welcome to the show Ṣọ́wọ́nyá lẹ́tò ètò ní Ṣọ́wọ́nyá Dayọ̀ Agboola Radio TV láti kàn sí yín o láti Babalonta digital studio yes ẹ fẹ́ ṣorin yín ẹ kàn sí wa ní Babalonta digital studio ẹ fẹ́ ṣe demo ni ẹ pàdé wa ní Babalonta digital studio album lẹ́fẹ́ ṣe ní ẹ̀rí wa ní Babalonta digital studio ìránṣẹ́ Olúwa ní yín ẹ fẹ́ ṣe fídíò yín ẹ fẹ́ ṣe preaching ẹ pàdé wa ní Babalonta digital studio yes Babalonta ṣe kísà. Lẹ́kan Ògún ẹ káàbọ̀ sórí ètò Ṣọ́wọ́nyá lẹ́tò bẹ́ẹ̀ ṣe wọlé ẹ bá wa share ẹ̀ káwọn èèyàn yín join ẹ ṣé. Aláyọ̀mí ni Aláyọ̀mí ni Lẹ́kan Ògún ẹ káàbọ̀ sórí ètò. Mo ní lánàá òde yìí ohun tá a mú wá sórí ètò ni pé tá a bá rẹ́ni tó bá ṣe wá lóore ẹja máa mọ̀ọ́re bó jẹ́ nǹkan kékeré kan ló ṣe tó bí wá nú ẹja fojú fò ó kárántí oore tó ṣe wá. A sọ̀rọ̀ ọba kan tó ní ọmọọṣẹ́ kan tó bá iṣẹ́ fún ọdún márùndógún ṣùgbọ́n torí pé ọmọọṣẹ́ yìí fọ́ ìgò ọtí ọba yìí ní kí wọ́n lọ jù ú sọ́dọ̀ àwọn ajá tó máa ń fàní ẹ̀yà. Arákùnrin ní kán fóun ní ọjọ́ márùndógún péré kóun fi tọ́jú àwọn ajá yìí lẹ́yìn ọjọ́ kàndógún wọ́n jù sí àwọn ajá kan wò ó ràn ni wọ́n ń la wọ́n pa lára lá wọ́n ń dì mọ́ ó wá yẹ ọba lẹ́nu ọba ní kí ló dé táwọn ajá òrì fàya ó wá ní ọdún márùndógún lòun fi sin ọba ọjọ́ kan ṣoṣo lọ́ba rántí pé ó yẹ kóun pa òun ṣùgbọ́n àwọn ajá yìí ọjọ́ márùndógún péré lòun fi tọ́jú wọn àwọn ajá sì mójú òun wọ́n yọ̀ mọ́ òun ẹ̀yin èèyàn wájá kọ́ ọgbọ́n lára ajá yìí àwọn ajá nìkan ni ò tí ì gbówó ní Nàìjíríà o ejò ti gbówó mì ọ̀bọ monkey banana ó ti gbówó mì ẹja ó ti gbówó mì lánàá òde yìí
a gbọ́ pé Erinmilókun erin gangan èyí Erinmilókun ẹ má dá lóhùn erin ó ti gbówó mi ajá lókun tí ó ti gbówó mi Nàìjíríà o mo rí yín sáwọn ẹ káàbọ̀ sórí ètò Adébísí Adébáyọ̀ bàbá tiwa látẹnẹ sí ẹ káàbọ̀ sórí ètò ṣáàfíà lẹ́wà àwọn ọmọ mi ńkọ́ ẹ ṣé ẹ káàbọ̀ sórí ètò God bless you sir ẹ kú oṣù tuntun ẹ jájó. ẹni tẹ́ bá rí sẹ́fẹ́ máa rọ̀jò kọ́kọ́. orin ayé fẹ́lẹ́ kò fi túraká. orin ayé fẹ́lẹ́ sẹ́ kò fi túraká. kò jẹ́ kí lómi yìí lọ́dún padà o. orin ayé fẹ́lẹ́ kò jọ yìí lọ. orin ayé. tí n bá fi lè gbà á lẹ́nu yín ká ayé fẹ́lẹ́ pẹ́rẹ́. Jesse King Buga onígbèlé lọ́wọ́ bẹ̀rẹ̀ jẹ́ ká ayébẹ́lẹ́ oṣù máa kọ́ lọ náà mo ní lónìí o àgbádùn ara wa àgbádùn ara bóyìnbó ṣe ń gbádùn sìgá táwọn ọmọ Ìbàdàn tó ń gbádùn gbẹ̀gì àtàmọ̀là gbóná àti dé sórí ètò Elizabeth mo dúpẹ́ ẹ káàbọ̀ sórí ètò mo recognize presence yín ẹ kú àbọ̀. Ẹ jọ̀wọ́ bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ máa bá tẹ share button lọ́ndà fídíò yẹn ẹ tẹ share button ẹ bá share ẹ báwọn èèyàn yín wọ́n lè join wa ẹ kú oṣù tuntun ẹ kú àbọ̀ ayé fẹ́lẹ́ ló ń bọ́ lọ́wọ́ ó yá ẹjọ́. Tiẹ̀ dẹ́kun mọ́ mo ti sọ kó tó máa sọ mo ní èèyàn láṣọ tèmi tí n bá ti bojú wẹ̀yìn tí mo rẹ́yìn èèyàn lórí Facebook lórí péjì inú mi á dùn ara mi ayá gágá ó ti tó èèyàn 70 náà ti wọlé báyìí o ẹlòmíín tún wọlé jẹrí Olúbùkọ́lá Clara Ògúndípẹ̀ bẹ́ẹ̀ ni mò ń korúkọ yín lẹ kí wọ́n bá gbàgbé torí gbogbo yín máa dúpẹ́ lọ́wọ́ yín lẹ́yìn ètò ẹ káàbọ̀ sórí ètò. Olúbùkọ́lá Clara Ògúndípẹ̀ ẹ káàbọ̀ ẹ kú oṣù tuntun o happy new month máa gbà lẹ́nu ayéfẹ́lẹ́ Bùkárí bá dá sí nísìnyí ẹ̀já gbọ́n tó wí. Bùkárí Jesse King Buga bèbè ló gbélé yìí ayé ò lo bèbè mọ́. Oríire àwọn èèyàn ló bèbè mọ́ wọ́n ń fa yòkòtò sísàlẹ̀ gan báyìí ní àṣàkáṣà ayé àtijọ́ tó yẹ bá lo bèbè ló máa ń yí ẹgbọ́. Pelemọ Cinderella Underhala come on talk it to me baby ọmọ Wálé Sọjí Ògòdò to the baby like that around like a baba make me crazy zoomana bíábíá wá ọmọ jẹ́ dàgbà. Jesse King Buga ó ní gbẹ̀mí lé bèbè tó bá dalẹ̀ sí kàtàkàtà. Tán sí màmá jẹ́ kí má gbádùn kí má sùn lẹ́lẹ̀. Oh yeah, my baby, oh yeah. Ọmọ ẹ̀sọ́ ẹ̀lẹ́dẹ̀ ló. Bó o fẹ́ jó gan bíìtì yẹn yóò fà á jó tipátipá. Àwọn bíìtì tó kọjá àbíkí ápù.
orin eléyìí ṣe ń lọ lọ́wọ́ mo ní ìtàn tá a mú wá lónìí àṣejù bàbá àṣetẹ́ òun níparí rẹ̀ kí ló ń jáṣe jù téèyàn bá mú mi jù àṣejù ni ẹ̀kàn rí ó máa ranjú sílẹ̀ bọ̀ ojú oúnjẹ lèèyàn jẹ jù ó máa ranjú lẹ́bọ̀ ni ó mú mi rántí àbúrò mi kan ní nǹkan bí 20 ọdún sẹ́yìn fílẹ̀ bẹ́ẹ̀ kó máa lọ bẹ́ẹ̀. ẹ jẹ́ sáré sọlé láàrin ìṣẹ́jú kan kí n tó bọ́ sórí ìtàn wa gan fún tọjọ́ òní. n ò ní dárúkọ rẹ̀ mo fowó kọ bò láṣìírí àjọ wà nílé nígbà kan ni àtòbí 6 tá a máa ń gbé bìkan ní ọ́fíìsì kan nígbà kan nílùú Ìbàdàn ni àwọn tó bá wà ń bẹ̀ wọ́n á máa rántí arákùnrin yìí òkú wájọ máa ń ṣe oúnjẹ pọ̀ ní alẹ́ tó bí 6 àtẹ̀bà àròkà àkìmọ́lẹ̀ àjọjẹ́ pọ̀ arákùnrin yìí ó wá wò pé káwa ó tó dé ajáde lọ ṣe nǹkan ó sáré tẹ̀bà kóńgò kan kò bá yín lẹ́rù ó wá ní kó ń jẹ tòun bẹ̀ káwa tó dé ẹ̀yin èèyàn tájọ wà ń bàdàn ní wọ́n kọ́ mú ń bà yẹn ó yẹ ká ẹ rántí n ò ní dárúkọ arákùnrin ó jẹ ẹ̀bà yìí débi pé kò lè rìn mọ́ kò lè jókòó kò lè sùn kò lè bẹ̀rẹ̀ ó jẹ bí gbàtà ń kírun ẹ má jẹun sọ́jú bẹ́ẹ̀ lọ àdúpẹ́ ó wà láyé títí dì sí i ṣùgbọ́n àṣejù náà ń pè yẹn ẹ jẹ́ gbọ́ ìjọ ìròyìn sí. Olúṣẹ́gun Adékọ́lá ẹ káàbọ̀ sórí ètò ṣọwọ́ yálé ètò tó ń lọ lọ́wọ́ ẹ bá wa share ẹ̀ bẹ́ẹ̀ ṣe wọlé yẹn o bàrí gbà lẹ́nu bàbá ìjọ bóyá. eléyìí náà pè ní fantasy. Bàrí fantasy yẹn lélẹ́yìí ẹ máa gbọ́ àwọn orin táǹkọ láyé sí kẹ́ compare sí táǹkọ láyé ìgbà yẹn. Olúṣẹ́gun Adékọ́lá ẹ káàbọ̀ sórí ètò ẹ kú oṣù tuntun ẹ bá wa share ẹ̀ káwọn èèyàn lè rí. Gbàgbọ́ pé fújì rèé láyé Barrister ní Kollington gbogbo nǹkan náà kó wọnú fújì torí competition yẹn lé ó kọjá bìkáfù